Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ṣé rí àwọn nǹkan kan, àwọn èèyàn kan wà tí nǹkan máa ṣẹlẹ̀ sí tí mi ní lè gbójú. Wọ́n gbé kan dúró wá fún mi níbi tí àwọn kan ti sọ pé bóyá mò ń wá àtàṣe. Èmi ti kọjá gbogbo irú nǹkan báyẹn. Ibi t'Ọlọ́run grant mi, bọ́lọ̀ ṣe ti ṣẹ̀dá mi. Àwọn ibì kan wà tó jẹ́ pé mo máa rìn sí tá kọjá ọgbọ́n àti òye èèyàn pẹ̀lú bí mo ṣe rí jágajàga yìí. Ṣó ti yé yín? Ó lè dọ̀la kẹrí mi pẹ̀lú ìyàwó deputy president Ajia Mina Shetima kó yà yín lẹ́nu. Àwọn táwọn tí àwa ti ní relationship pẹ̀lú nígbà tá à ń fly ni. Bọ̀dá Yínká, ẹni tó bá ti ṣiṣẹ́ láríkìrí kò lè lóhùn ò mọ Yínka Ayefele torí nígbà yẹn chairman wa ó máa ń wá sí London gan wá play pẹ̀lú chairman wa. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ti kọjá, wọ́n ti contribute bóyá ọ̀rọ̀ ẹnu sí growth mi tí mi ò lè gbàgbé láyé tó jẹ́ pé ó lè jọ yín lójú, ó lè yà yín lẹ́nu fún àwọn tó sọ pé àtàṣe. Èmi ti kọjá nínú ẹni tó ń ṣe àtàṣe mọ́ anybody, but kò sí ẹni tó ti come across mi rí tó máa fẹ́ sọ pé òun máa fi mí sílẹ̀ torí mi ò bàjẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ ni mi, so wọ́n nífẹ̀ẹ́ mi. Ìgbà tí mo lọ́lé yìí, bọ̀dá Yẹmí Ṣóhùndé tó ní Yes FM, afẹ́ ilé ìjà mò ń bẹ̀ wọ́n ni, wọ́n fẹ́ kí n wá sí Yes FM nìbàdàn kí n wá bọ̀ mi ò lè ráyè lọ. Irú àwọn bọ̀dá Yẹmí Ṣóhùndé, àwọn bọ̀dá Abe Fagbọ̀rọ̀, irú àwọn bọ̀dá Ambrose Ṣómídé, wọ́n ṣe ní radio station ti wọ bó ṣe ní mo máa pè wọ́n ni pé kí n béèrè pé báwo mo ṣe lè support bóyá kí n gbé sórí platform mi. Irú àwọn ẹni yìí mo ti kọjá, wọ́n ti lọ́wọ́ sí growth mi. Ọ̀pọ̀lọpọ̀ wọn go ti gbàgbé, ṣùgbọ́n èmi tí wọ́n ṣe fún mi ò lè gbàgbé. Irú àwọn ẹni tí lọ irú Ambrose Ṣómídé nígbà tí mo kọ́kọ́ ṣe orin tí wọ́n mú mi lọ bá wọn ní Repower. Wọ́n gbé mi jókòó bá àwọn nǹkan tí wọ́n sọ fún mi ó pẹ̀ lára àwọn nǹkan tó help mi lénìí. Àwọn èèyàn tí mo ti kọjá tó pé wọ́n ti dá sínú ọ̀rọ̀ ilé ayé mi, wọ́n fún mi lówó, ṣùgbọ́n látọ̀rọ̀ ẹnu tí bá wá rí tí nǹkan fẹ́ bàjẹ́ àbí tí nǹkan fẹ́ ṣẹlẹ̀ sí wọn, mi kì í ṣabara more jẹ. Àǹtí Ṣọlá Ṣóbọ̀wálé, wọ́n wà lára àwọn tó encourage mi tí mo fi wà nílùú ilé ni. The fact pé mi ò ṣe gẹ́gẹ́gẹ́ sí wọn kò mí pé mi ò rántí wọn. Ọ̀pọ̀lọpọ̀ yẹ máa èmi ò ṣe lè máa ṣe àtàṣe. Àwọn tí mo ti kọjá láàrin wọn, àwọn tí wọ́n ti contribute sí growth mi either directly or indirectly, mi kò lè máa ṣẹlẹ̀ sí wọn kí má dá sí. Mi lè fẹ́ rí ìbàjẹ́ wọn kí n dákẹ́. Ẹ má máa sọ wípé èmi ti kọjá látàṣe, mo níṣẹ́ gidi lọ́wọ́, kò sí nǹkan kan téèyàn kọ́kọ́ fẹ́ fún mi. Mo challenge anybody tẹ́ bá rí mi pẹ̀lú tó bá ná fún mi lówó, kò sí nǹkan kan tó fẹ́ fún mi. Mo níṣẹ́ gidi lọ́wọ́ tó ń tọ́ṣẹ́ tó ń tọ́yà. Èmi ti kọjá alátàṣe tí n bá dúró sáàrin wọn, wọ́n mọ̀ pé mi ò ń ṣe lébi. Gbogbo àwọn people yìí ni mo ti mọ̀. Àwọn Ifánká hallelujah, àwọn bọ̀dá Táíwò Akíṣọlá ńgbà tí mo ṣe album náà, bọ̀dá Táíwò ló ṣe MC mi. Àwọn aláriwo wọ́n wà níbi album launch mi first one tí mo kọ́ ṣe. So gbogbo àwọn people yìí ni mo ti mọ̀. Mi ò kàn jẹ́ ẹni tó ń ṣe ràràrà ni, mi ò ń ṣe ẹni tó ń ṣe àtàṣe. Wọ́n mọ̀ mí dáadáa, wọn ò dẹ̀ bá wà kí wà lọ́wọ́ mi. Ẹ gbàgbé pé mò ń wọ vanze àti kí níta bá wá ṣe show. Wọ́n mọrú ọmọ tí mo jẹ́. Wọ́n dẹ̀ ti contribute sí growth mi, even nípa ọ̀rọ̀ ẹnu. Ṣérú bọ̀dá Bruce tó ṣẹ̀ wá tó ní radio station sí, a wá pè mí pé Yínká nǹkan báyìí ni kí n ṣe fún, ó fẹ́ kí o ṣe fún mi wá ní ṣe. Ní àwọn tó jẹ́ wípé nígbà tí mo ṣe bẹ̀rẹ̀, wọ́n gbà mí tọwọ́ tẹsẹ̀, wọ́n advice mi. Abiru bàbá Akíntúndé Ayẹni. Láwọn tí mo mọ̀ tí mi ò lè dárúkọ. Ṣé rí Yínká kékeré tẹ́ rí yamayama yìí, òótọ́ ni ó ń control, ó ń bọ́ bá jẹun. Ó ń bọ́ bá jẹun, ó ń bọ́ bá sọ̀rọ̀. Tí bá ní ọba mi ò mí kíngò, láwọn tó ń pàṣẹ, ó ń bá wọn sọ̀rọ̀ bó ṣe rí yamayama lójú yín. Òótọ́ ni mo ń sọ fún yín. Bẹ́ẹ̀ bá rí mi àti ìyàwó vice president lọ́la ń sì, ẹni mo ṣàtàṣe, ẹ̀yin náà ṣàtàṣe ẹ ti ẹ̀ pè wọ́n bóyá máa gbé kọ́ yín. Ṣé ti ẹ̀ ní nọ́mbà wọn lọ́wọ́, ẹ pè wọ́n. Àtàṣe yẹn bó bá dùn ṣe, ẹ pè wọ́n kó gbé kọ́ yín. Ẹ pè wọ́n kó gbé kọ́ yín. Tàtàṣe yẹn bá dùn ṣe, ẹ pè wọ́n, ẹ jẹ́ kí wọ́n gbé kọ́ yín. Ẹ bá wọn sọ̀rọ̀, ẹ jẹ́ kí wọ́n rí kọ́ yín báyìí kó gbé kó dẹ̀ bá yín sọ̀rọ̀.
ẹ send message sí wọn jẹ́ kó dá yín lóhùn kẹ́ wá wò pé àtàṣe yẹn tó bá dùn ṣe bẹ́ẹ̀ ẹ mọ̀ bí tí mo ti ń bọ̀ ni mo sọ fún yín pé ńgbà tí mo gbàwé ìlú yìí àwọn visas mi sì wà valid eré lẹ pè ní ẹ mọ̀ ọdún tèmi ẹ mọ̀ ìlú tí mo ti lọ ní gbogbo àgbáyé ni ẹ mọ̀ bí ìrìn tèmi ti rìn ni ọ̀pọ̀lọpọ̀ yín visa tẹ́ fi wọ̀lú ilẹ̀ fi tẹ́ pa I'm telling you ẹ mọ̀ ìlú tèmi ti lọ láyé ni nígbà tèmi gbé pálí mi tí mo apply fún ìwé ìlú yìí àní àwọn visas kan sì wà valid nínú pálí mi èmi ò kí ń ṣaláriwo ni mi ń ṣe oníyànyànyànyànyà I'm telling you mi dẹ̀ ṣe tó pé ma ní àmọ́ mọ́ mi ò lè wo àárín wọn bàbá Adébáyọ̀ Sàlámì wọ́n máa ń celebrate mi lọ́dọọdún ṣó kéré nú ayé ni ọdún yìí tí wọ́n celebrate mi tí mo pè wọ́n ní wọ́n ti gbàgbé wọ́n bẹ̀ mí ní mélòó ni mi ẹ mọ̀ bí tí mo ti ń bọ̀ pẹ̀lú àwọn èèyàn yẹn ni ẹ mọ̀ ìrìn àjò mi pẹ̀lú wọn mi ò bára mi jẹ́ wọ́n bá gbé gbípọ̀ mi wọ́n máa gbé mi ń ṣọmọkọ wọ́n máa gbé kọ́ mi wọ́n dẹ̀ ọ̀nà mi àti governors wọ́n ọ̀nà mi Ọlọ́run ó mà ṣe o jẹ́ torí ẹ rí mi tí mò ń wọ wáńsè tí mò ń sọ̀rọ̀ okó àtòbò ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ o bó ní Ìbàdàn bá wọ níkà ó mọ ẹgbẹ́ bàbá ẹni tó ṣe fún ẹ̀yin tẹ́ ní wọ́n ń ṣàtàṣe bọ̀dá Yínká òun ṣe ẹni tí mo máa rírú nǹkan báyìí tí mi ò ní lè sọ̀rọ̀ bọ̀dá Yẹmí Ṣóhùndé náà mi nǹkan ò lè ṣẹlẹ̀ sí wọn kí n má sọ̀rọ̀ bọ̀dá Táíwò Akíṣọlá nǹkan ò lè ṣẹlẹ̀ sí wọn kí n má sọ̀rọ̀ bọ̀dá Abẹ́fagbọ̀rọ̀ Ambrose Ṣómídé even Kenny Ògúngbè bra Kenny Ògúngbè nǹkan ò lè ṣẹlẹ̀ sí wọn kí n má sọ̀rọ̀ àwọn wọ̀nyí ti contribute sí growth mi bóyá wọn ọ̀rọ̀ lásán náà sọ o bóyá word of encouragement lásán wọ́n ti contribute sí growth mi ò lè má sọ̀rọ̀ mo dẹ̀ ń sọ̀rọ̀ kò mí pé mo ń wá taṣẹjọ́ ò láti sọ̀rọ̀ gbẹ̀yìn ọ̀ntì ìgbà tí mo rí kinní tí n bá lọ sí Èkó gan nínú wọn máa ní kó dọ́dọ̀ mi o ibi mélòó ni mo fẹ́ dé mo ti rẹ́ni tó bá ní o máa rán mọ́tò wá kó wá gbé ẹ kó dẹ̀ gbé ẹ padà bọ́ ibi mélòó ni mo fẹ́ dé èmi ò ń ṣe ní bálabàla tàbá dẹ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká máa wá àlàáfíà mélòó láyé yìí ẹ jẹ́ ká máa wá àlàáfíà èyí tí bọ̀dá Yínká wá bẹ̀bẹ̀ genuinely ló wá bẹ̀bẹ̀ béèyàn bá bú ọba lẹ́yìn gan èèyàn lè bú ọba lẹ́yìn kó déwájú ẹ̀ kó lóun ò bú mọ́ kó tún padà sẹ́yìn lọ bú èyí tó bú níwájú ẹ̀yàn ó ti kó jẹ́ mo dẹ̀ ń bá ẹ̀gbọ́n mi kan sọ̀rọ̀ ó ní afterthought ní bọ̀dá Yínká ẹni tí ò bá ní afterthought tí ò bá ní afterthought kò ní ṣẹ̀ débi tó máa bẹ̀bẹ̀ in the first place any apology is based on afterthought ó ti reflect lórí nǹkan tó ṣe ó ti meditate over mistake tó ṣe ó dẹ̀ wá wò pé wá ní sober reflection ó dẹ̀ wá reflect ó dẹ̀ wá bẹ̀bẹ̀ so wípé wá bẹ̀bẹ̀ yẹn ó jẹ́ ní ó tinú ẹ̀ wá kò tinú ẹ̀ wá ó ti bury pride ẹ̀ ó ti kọ́rọ̀ ẹ̀jẹ̀ ó dẹ̀ ti wá bẹ̀bẹ̀ genuinely ni bọ̀dá yẹn wá bẹ̀bẹ̀ because nǹkan tó ṣe kọ́ ló nǹkan tó ṣẹlẹ̀ kọ́ lẹ rò pé ó ṣẹlẹ̀ now ó ti wá bẹ̀bẹ̀ mo ṣe rí táwọn kan ṣe àwọn ògbà kí lẹ fẹ́ fi wàhálà ṣe ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀sìn kan tí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo respect nítorí pé tó bá ní láwùjọ ẹ̀sìn téèyàn lè wà proud of ni gbogbo jàgídíjàkọ tó ṣíjọ́ olè ti rí ṣẹ̀ṣe méjì tó ń búra wọn ìjọ́ olè ti rí ṣẹ̀ṣe tó ń jà àfi tó bá tọ́ wọn ó ní mo ṣe tètè pé bọ̀dá àkíyèsí bọ̀dá Yínká sí ẹ̀yin tẹ́ ni wọ́n ṣàtàṣe tí ẹ pé bọ̀dá Yínká bóyá ó máa gbé kọ́ yín wípé mo ti ẹ̀ pé wọ́n gbé kọ́ mi ó mì kẹ́ mọ̀ pé relationship wà mo mọ̀ wọ́n ni èèyàn lè mí lè pè wọ́n kọ́ má gbé kọ́ lẹ̀ ẹ lè ní wọ́n jẹ́ nǹkan kan wọn jẹ́ nǹkan ọ̀bẹ Ọlọ́run ṣàkẹ́ wọn nínú ayé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ má bínú ẹ̀yin alálùbáríkà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ wàhálà ẹ̀yin tẹ́ ẹ fẹ́ fi ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ kẹ́ ẹ máa fi crash cruise fi make owó torí àwọn kan wà wọn kì í fẹ́ kí wàhálà tán lẹ̀ torí owó tó fẹ́ make ẹ jọ nítorí Ọlọ́run ẹ jèbùrẹ́ ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn yín ẹ jẹ́ ó tàn wọ́n ti bẹ̀bẹ̀ ẹ jèbùrẹ́ kò sí nǹkan tẹ́ fẹ́ gbà nínú wàhálà ẹni tó dẹ̀ lóun ṣe wọ́n ní ó ti lọ sẹ́wọ̀n ó ti ṣe gbogbo ẹ̀ kò sí nǹkan tẹ́ fẹ́ gbà nínú wàhálà kò sí ibi tí wàhálà fẹ́ gbéyàn dé yín ó ń ṣe oníwàhálà ẹlẹ́sìn ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn yín ẹ̀gbọ́n mi kan lè ní
mi ti ẹ mọ̀ pé wọ́n wà grounded nínú ìṣẹ̀ṣe bẹ́ẹ̀ yẹn nígbà tí máa bá wọn sọ àwọn náà ṣì ń bínú nígbà tí máa bá wọn sọ̀rọ̀ tán wọ́n ní change of mind ejebure ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn yín wọ́n ti bẹ̀bẹ̀ ẹjọ́ tán ẹjọ́ nítorí Ọlọ́run kò sí nǹkan tẹ́ fẹ́ fi wàhálà ṣe ilé ayé yìí kéré ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé aṣẹ̀dá Olódùmarè ọba àlàáfíà ni ó dẹ̀ ń wọ̀n nínú ọ̀rọ̀ yín bí mo ṣe wà yìí kò sẹ́ni tó máa bá mi sọ mo ń lọ Brazil next year mo ń lọ bá wọn ṣọdún òrìṣà bẹ́yàn bá ti torí ẹ̀ bó bá dòwò rí bá mi ṣe mọ́ séèdè sáfẹ́ máa lọ bá wọn ṣọdún òrìṣà máa gbé sí that live tó bá wá nítorí ẹ̀ kí n má wọnú church ẹ̀ mọ́ tó bá fẹ́ ṣàjọ̀dún má invite mi tó bá ní àwẹ̀ dé o mo wá ṣóúnjẹ àwẹ̀ torí ẹ̀ wọn ò ní jẹ ẹ má jẹ ẹ́ pò èmi máa bá wọn lọ ṣọdún òrìṣà ní next year nítorí pé mi ò kí ń ṣe ọmọ àlè tí ń fọwọ́ òsì júwe ilé ẹ jẹ́ kí peace reign ẹ̀yin ìyá àti bàbá mi mo fọlọ́run ọba bẹ̀yín ẹ gbà bó ṣe rí ẹ jọ nítorí Ọlọ́run ẹ jẹ́ kí ẹ jèbùrẹ́ ẹ jẹ́ ká gbé ọwọ́ ẹ jọ ẹ jẹ́ ká láfíà òjọba bẹ́ẹ̀ bá tún rẹ́ni omi tó fẹ́ fọwọ́ padà yín lójú ẹ tún jẹ́wọ́ pé ẹ kì í ṣọmọ àlè tó bá excuse me tó bá dẹ̀ ti bẹ̀yín ẹjọ́ tán kò sí nǹkan tẹ́ fẹ́ gbà nínú wàhálà ẹjọ́ nítorí Ọlọ́run àdẹ̀dẹ̀gbọ́n lè ní àwọn kan wà tí nǹkan máa ṣẹlẹ̀ sí tí mi ní lè dákẹ́ tó jẹ́ pé mi ò ń bá wọn sọ̀rọ̀ lójú ayé ṣùgbọ́n bá ṣe rí lẹ́yìn lélẹ̀ torí pé bí mi ti ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ lójoojúmọ́ wọ́n ti contribute sí growth mi ìdà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àwọn ni mò ń dárúkọ yìí ìbọ̀dá Yinka Adéyinka ó tiẹ̀ ti gbàgbé wọn ti gbà tí mo rán létí Ambrosomide bọ̀dá Ambrosomide gan á ti gbàgbé àwọn tí wọn lè gbàgbé mi àwọn bọ̀dá Táíwò Akínsọlá torí mo sì rí wọn ní ìtí mo lọ́lé yìí àwọn bọ̀dá Abẹ́fàgbọ̀rọ̀ ò lè gbàgbé mi torí àwọn yẹn mo fẹ́ kú sí wọn lọ́rùn lórí pé kọ́ bá mi promote iṣẹ́ mi àwọn àǹtí Adéọlá ní Radio Lagos wọn lè gbàgbé mi Wálé Hassan àṣìjọ wàpọ̀ nílùú yìí ni kì í ṣe gbogbo àwọn tí mo bá mọ̀ lẹ mọ̀ in the course of mo fly for good 15 years ẹ wá rò bí mi ò ní bọ́ bá jẹun mi ò ní bá àwọn tó pàṣẹ lórí ìtẹ́ mi ní relationship pẹ̀lú wọn ẹ rò pé mo so stupid máa sọ gbogbo contact yẹn nù for 15 good years and out of the 15 years mo jẹ́ junior for just 6 months after 6 months I became a senior a purser online on flight and most of my flight mo ṣe international tẹ́wọ́dẹ̀ ti jẹ́ purser business class let mama serve and àwọn wo ló ń wọ business class àwọn who is who ni àwọn tó di ilé ayé mú ni even àwọn scholars kan nínú Islam mo mọ̀ wọ́n Ọlọ́run ló jẹ́ kó rí bẹ́ẹ̀ mi ní láti ṣe àtàṣe ìmí inú wọn wà tó máa pè mí pé Yínká mo rí gbogbo nǹkan tó ń ṣe o àmọ́ mo fẹ́ kó di ẹ kó fẹ́ kó gbẹ̀sìn yín o nínú àwọn tẹ́ expect tó máa pè mí fún rárá wọn ṣé torí mo tí wọn wá ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mi àti yàn sínú ẹgbẹ́ Ọlọ́run èyí tẹ́ ní ó ṣàtàṣe ọpọlọ èmi àti yàn rìnrìn kan náà àjọ rìnrìn kan náà honestly èyí tẹ́ mọ̀ tẹ́ kì í sọ̀rọ̀ okó àtòbò tẹ́ mọ̀ dáadáa wọn lè dúró síbi tí àwọn yẹn dúró sí èmi ṣe album launch ní Nàìjíríà mà wọn tí mo ní lórí iTable mi ni àǹtí Abba Fọláwíyọ aṣọ ló fún mi as present Mama Oprah Benson àǹtí Àbíkẹ́ Dábírí Eréwà Ambassador Ṣẹ́gun Olúṣọlá Coach Momodu coach yẹn nígbà tí èmi àti wọn máa mọ́ra máa ń kọ́ ló harass me on board tí coach yẹn dúró fún mi kí ló dẹ̀ ṣe mo dúró láti guide àwọn tó wà ní business class pé kí wọ́n bọ́ta ó dẹ̀ tì mí látẹ̀yìn coach yẹn dúró sí mi ó fẹ́ gba ojú ẹ̀ ni bá ṣe mọ́ra nìyẹn àwọn bọ̀dá Ṣẹ́gun Awólọ́wọ̀ gbogbo àwọn yẹn mo ń sọ fún ìpè mi àti yín ò sí the same set ẹ gbàgbé bá ti bọ́ aṣọ okó àtòbò yìí lẹ̀ mo ti gbé Olúyinká wọ̀ mi ò sí èmi fèèyàn mímọ̀ sọ̀rọ̀ ó dẹ̀ pé mi tí n bá ti kọjá àyè mi tí mi dẹ̀ ṣe crime ìyà kò lè jẹ mí gbé. ẹ ló wá bí jókòó sí àjọ sí the same set
mo sọ̀rọ̀ oko àtòbò lóòótọ́ bí tí mo lè rìn sí ẹ lè rìn síbẹ̀ ẹ kó sì dànù ni ata ló ṣata ṣe èmi 15 years mo fi fly both international and local 15 good years ẹjọ́ ẹ̀yin ìṣẹ̀ṣe mo bẹ̀ yín ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi alálùbáríkà ẹ̀yin tí ẹ fẹ́ peace ẹ̀yin tún jẹ́ pé ẹ yọ peace láàyò ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn yẹn tí kò ṣe pé ẹ fi ń wá owó ẹ̀yin tẹ́ pé ìjà ò kí ń ṣe kí ń ṣọ̀rẹ́ ìjà mo bẹ̀ yín torí Ọlọ́run mo bẹ̀ yín torí Ọlọ́run mo fi alálẹ̀ bẹ̀ yín mo fi Oòduà bẹ̀ yín mo fi Ọ̀rúnmìlà mo fi bẹ̀ yín ẹ jọ̀ọ́ àti mọ̀ yín ní peaceful religion láwùjọ ẹ jẹ́ kó maintain bẹ́ẹ̀ ẹ jẹ́ kó tán ọdún tí ń lọ sópin ẹ jẹ́ ká ní ìfẹ́ ká fi ìfẹ́ parí ọdún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ yín ni mo fi ọba àtàlà ọba àtàṣà ọba takuntakun lóde ọ̀run mo fi bẹ̀ yín mo fi Ọ̀rúnmìlà agbọ́nmìrègún àwọn báwo náà ṣe máa ń kọ́ ni atọ́nilọ́rọ̀ bí iye kọ́ ẹni mo fi bẹ̀ yín mo fi Ògún lákayé ọ̀ṣin mọ́lẹ̀ olómi nílé fẹ̀jẹ̀wẹ̀ òláṣọ nílé fi kíní ẹ̀lẹ́kí mọ̀ bóra mo fi bẹ̀ yín mo fi Ṣàngó Olúkòso ọkọ̀ ya iná lójú iná lẹ́nu mo fi bẹ̀ yín ẹjọ́ ó tán please ẹjọ́ ó tán ẹ jẹ́ ká embrace peace ẹ jẹ́ ká embrace peace iṣẹ́ yín ò ní diṣẹ́ oníṣẹ́ àwọn tó máa dà yín lágbòdànù rí bẹ́ẹ̀ ẹ forgive and let it pass àbáwárẹ́ ẹni tó bá lóhun tún ya wèrè ó fẹ́ tẹ ojú ó fẹ́ fi ojú ẹ̀sìn yẹn gbolẹ̀ ẹ dákó fún kó tún padà wá bẹ̀bẹ̀ ẹ má bínú ẹ káàsán ó dàbọ̀.